bẹ̀rẹ̀ ìfìmọ̀kúmọ̀ iṣẹ́ àfojúsùn ọjọ́ ọ̀la rere rẹ pẹ̀lú móhùnmáwòrán òmìnira Freedom Television. Iléeṣẹ́ móhùnmáwòrán òmìnira Freedom TV ló gbé àǹfààní ńlá bàǹtàbàǹtà kalẹ̀ láti jẹ́ kó o dògbóǹkangí nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìbáraẹnisọ̀rọ̀ broadcasting technology kó o mọ̀ ọ́n ṣe lákànṣe kó o sì dára rẹ lójú kọ́ ẹ̀kọ́ nípa editing ìyàwòrán camera handling studio lighting sound recording títí lọ bẹ́ẹ̀ láàárín ọdún kan péré ọ̀fẹ́ ní ètò ẹ̀kọ́ ọlọ́dún kan yìí èyí tó ṣeé ṣe kó fún ọ láǹfààní lọ́jọ́ iwájú láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wa fún àwọn tó nífẹ̀ẹ́ láti kópa ẹ kàn sí ẹ̀ka ìtajà iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Unique FM tó wà ní B177 Òkèṣà Iléṣà láti gba fọ́ọ̀mù olùkópa tàbí kẹ́ ẹ pè 0802-694-4947 0802-694-4947 àǹfààní ńláńlá ló wọlé dé yìí o yà á pa kìtìmọ́lẹ̀ kó o tọwọ́ ọ̀fà bọ́nú fàáfà torí pé a kì í rẹ́fọ̀n án ta lẹ́ẹ̀mejì àmọ́ ó ní àsọyépọ̀ tó rọ̀ mọ́.